Alhaja Sekinat Aláyọ̀ Àǹfẹ́lá ọmọ Ìpẹ́rù Rẹ́mọ nípínlẹ̀ Ògùn lé lọ́dún happy birthday. Congratulations ìgbàdùn ọdún kan ní. Congratulations ìgbàdùn ọdún kan ní. Bó bá wù ẹ́ mọ́ kó jire lópolé àgúnlá, bó bá wù àfẹ́bùjò kó jire nísàrẹ̀ àgún tẹ̀tẹ̀ bí Alhaja Sekinat Aláyọ̀ Àǹfẹ́lá òyìnbó aláṣọ òkè ní ọjà Ìrókòlàdó Ìjàyè street ní kọ́tà Èkó bá ti jire àbùsẹ́ ti bùsẹ́ torí pé òní ọjọ́ 5 oṣù kẹta ọdún yìí 5th March ní ọjọ́ ìbí wọn. Owó mama Kuham nílùú Canada, mama Basit, mama Fausia, mama Aliya akínyìn kú oríire mà. Kẹ́ ẹ pẹ́ bímọ pẹ́ ṣe pẹ́, kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ dògbó, kẹ́ ẹ fọwọ́ pawú kẹ́ ẹ fèrègì jóbi. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìbílẹ̀ máa celebrate lókè èèpẹ̀ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Àmín ya Allah. Ọlọ́jọ́ ìbí o, mo ṣe tán mo fẹ́ kì í lọ sílùú àwọn bàbá yín nílùú Ìpẹ́rù Rẹ́mọ. Ẹ̀yin lọ́mọ Ìpẹ́rù Akẹ̀sán baálé ọjà, ará ojú ọ̀nà níbi owó ti gbé ń so bí ewé. Ẹ̀yin lọ́mọ Akẹ̀sán dádé, ọmọ rẹ̀ dájà. So lóríire ní kúkú ń darí ọjà nílé bàbá tóbi yín lọ́mọ. Akẹ̀sán ni yín ọmọ ọba lóde Ọ̀yọ́ ilé. Ìran bàbá yín làjàgbé bàbá Ẹ̀yọ̀ àkọ́kọ́ tí ń bẹ nípẹ̀rù Akẹ̀sán. Ẹ̀yin la Akẹ̀sán òfin ọmọ báńtà, ọmọ Àwùjalẹ̀ níjẹ̀bú, ọmọ arómi má dáná, ọmọ oníbodè mẹ́ta tí bàbá yín fàjòjì sọ tájòjì òsì gbọ́dọ̀ wọbẹ̀. Ẹ̀yin tún la ya wọn nílùú Abẹ́òkúta, Ẹ̀gbámọlísà bí agbòǹgbò àkàlà. Alhaja Sekinat Aláyọ̀ Àǹfẹ́lá happy birthday once again, long life and prosperity. Ẹni tó ní ká máa kí yín ni Alhaja Risikat Ayilara aya Onífádé, Ìyálájé Olúwọlé Ọba market, Lagos Island. Congratulations